olè wòlíì rẹ́pìsì olè amrọ̀bà. ìwọ̀n èmi ò ní kó má bù mí ṣùgbọ́n ọjọ́ tí n bá ráyè tí n bá bù ẹ jẹ. kò ní dáa fún yàrá ìyá ẹ ẹ̀wọ̀n ló máa kú sí ẹ̀wọ̀n kéèsì ẹ ti wà níbi tó wà kò dẹ́ ṣèmi nìkan mo ní kéèsì ègèsì á pọ̀ wàá bù mí jẹ alámrọ̀bà ni ẹ olè ni ẹ olè ni ẹ wò ó rí ẹni tí ó tú àṣírí ẹ máa bọ̀ máa pè ẹ̀ ń sìn Múyìwá amrọ̀bà olè. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó náà jáde fún arákùnrin tí a mọ̀ sí Prophet Múyìwá Akọgun ó ní olè ní ó ní oníjìbìtì ní ó ní oníjìbìtì wòlíì òun ló jẹ́ òun tó fi pẹ̀lú rẹ̀ wípé àwọn tó ń fipá bá ọmọ kéékèèké tó ń fi bá wọn lò pọ̀ ó ní òun náà ní arákùnrin náà jẹ́ gbogbo ẹ̀sùn tí ó wà láyé yìí ní Lizzy Anjorin ó fi kan arákùnrin yìí ẹ̀yin èèyàn wa ìjẹ́ wàhálà ó ti wá ṣẹlẹ̀ báyìí Lizzy Anjorin jáde tán fún arákùnrin yìí ní ẹ jẹ́ ká gbọ́ èyí tó kù. pásítọ̀ ti kábọ̀dí bùnmi jẹ́ ebí mi jẹ́ ṣinṣin. wàá mọ̀ pé eyín ọká torí yẹn ó yàtọ̀ olè ni ẹ olè. ó yàtọ̀ sí gbogbo eyín tó kù. ẹ bá ń gbé fọ́tò ẹ̀ síta ẹ ní rí dààmú nínú ayé fọ́tò ẹ̀ wà very important ẹ bá ń da fọ́tò ìyàwó òun àti ẹ̀ náà síta ohun tó ti mí sí wa nìyẹn ẹ bá ń da àtàwọn ọmọ ẹ bá ń dà á síta. ọká bá bà ẹ́ sà téèyàn kan bá ti gé hàn kèrèkè àgbà ni o. lára iṣẹ́ wòlíì náà nìyẹn lórí pòǹṣẹ́ amrọ̀bà Múyìwá Akọgun amrọ̀bà rapist o edit fídíò àbò ẹ ti edit fídíò ọkùnrin ẹgbẹ́ ó finish ẹ wá àwọn nǹkan tó sọ ń pa ẹ gbọ́. ṣọ́ra ẹ o má taṣọ àgbà. Wàsíù kan ló tún ra bàbá mi Wàsíù kan ló ń lọ lábẹ́lẹ̀ kí n má taṣọ àgbà mọ́lẹ̀ ṣé wàá amrọ̀bà ìwọ láṣọ ìwọ olè ìwọ tó wá edit fídíò ìwọ olè ó láṣọ. gbà mọ́lẹ̀ kó má bàa rìn wò. ṣe rí statement tó ń sọ yìí tó bá ti gba ìhòòhò àwọn obìnrin èèyàn tó bá ti gba ìhòòhò àwọn obìnrin statement yìí ló máa fi ń halẹ̀ mọ́ wọn àwa máa gbó lọ́wọ́ wọn wòlíì báàlì 419 a máa gbó ṣe rí statement tó jáde lẹ́nu yẹn is a clearer picture that is a 419 is a rapist is an armed robber statement tó jáde lẹ́nu yẹn ṣé ìwọ aṣọ àgbà yẹn o consider aṣọ àgbà yẹn kó tó wá rí ohun èké fún mi kó tó dárúkọ mi. Lizzy ni mi tọkàntọkàn sọ pé I updated and posted his picture 2 years ago when he edited video to lie. God bless you mama. ẹ bá mi tún ṣe ẹ bá mi pín kárí torí àwọn ọ̀yá tó ń bọ̀ wálé wọ́n má kó sọ́wọ́ àwọn aráàlú òyìnbó ló ń tágẹ́ẹ̀tì wọ́n ló gbowó lọ́wọ́ èèyàn kan kò fún wọn ní wọ́n ló gba ìhòòhò obìnrin yẹn wọ́n ló tún obìnrin yẹn lóòtẹ́ẹ̀lì wọ́n ló àbí òtún obìnrin yẹn lóòtẹ́ẹ̀lì. kò ní dáa fún ẹ Múyìwá Akọgun èpè ipò ẹ̀yìn èèyàn èpè tẹ̀ ń fún ẹ ti pọ̀ jù. Ìyábọ̀ ṣé o ti get ready. Lọ́lá mẹ́wọ̀ ẹ lọ káàbí kí náà ń pè ẹ́ olórí burúkú ọmọ yíwọ náà ti rẹ́dì ẹ̀yin olòṣì ẹ̀yin olórí burúkú ọmọ ọ̀bànújẹ́ ẹ ti mú gbogbo ilẹ̀ Yorùbá ti bàjẹ́ tán ẹ jẹ súyà. aṣọ yìí fáwọn ìyá fún. wo ẹ kìlọ̀ fún ẹni bá létí o. ẹ̀wọ̀n ló máa kú sí ẹ̀wọ̀n. wòlíì Akọgun ṣe wòlíì onítayọ̀ gbogbo wòlíì tó bá. olórí burúkú ni ẹ wòlíì Akọgun olè amrọ̀bà wòlíì rapist wòlíì tó ń tan àwọn obìnrin ní hòtẹ́ẹ̀lì tó ń hàǹgì kámẹ́rà olè wòlíì fídíò editor. rí lọ́jà kan ló wá tọrọ ẹja o ẹni ọ̀run yàtọ̀ sí ẹni ọ̀fun rán o. ọ̀fun ló rán ẹ ọ̀run kan ló rán ẹ ọ̀fun àtẹkùn ẹ ló rán ẹ olórí burúkú ẹlẹ́pọ̀n ju wàrà olè ẹkùn ẹ àtọ̀fun ló rán ẹ ọ̀run ò rán ẹ. ìran sọ̀rọ̀ ṣe kì í sọ̀rọ̀ dànù wo bí tí n bá na pàpà sí ẹ tí mo pe gbólóhùn sí ẹ àṣẹ ìdìdí. ó ṣe wá na pàpà sínú chọ́ọ̀chì ẹ kó wá ti tó ta àwọn bàbá Adébóyè ó ṣe na pàpà yẹn kí chọ́ọ̀chì ẹ fi tó ta àwọn bàbá Adébóyè
o ò ṣe mọ pàpá yẹn kó rí mọ́tò ẹ ráwọn voice tí mò ń gbé jáde lálẹ́